Apá kejì kẹ́lẹ́kẹ́lẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde sórí ìkànnì YouTube ni. Tẹ́ bá sì fẹ́ jáládùn apá kejì kẹ́lẹ́kẹ́lẹ́, ẹ ní ètè subscribe sórí channel yìí, kẹ́ sì like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí. Ẹ má gbàgbé pé òṣèré tí ẹ bá fẹ́ràn jùlọ nínú múvì kẹ́lẹ́kẹ́lẹ́ yìí ẹ jẹ́ ká mọ̀, torí pé òun ni ó tètè sọ fún wa wípé ẹ̀yin náà tètè fẹ́ rí apá kejì rẹ̀. Kẹ́lẹ́kẹ́lẹ́ ti ń jà rìnrìn lórí atẹ́gùn, ẹ̀yin náà kúkú mọ̀ pé àwọn onímọ̀ sinimá tẹ̀ẹ̀nẹ́rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ wá fún yín, ìtẹ́rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀ láàmú wá fún yín. Bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ èèyàn ló ti ń wò ó pé ìgbà wo gangan látòrí apá kejì rẹ̀ wò, kò ní pẹ́ o, kò sì ní jìnnà tí apá kejì rẹ̀ ó fi jáde. Tẹ́yin bá ti subscribe lórí channel yìí, tẹ́ sì wo fídíò yìí tán, tẹ́ rí i dájú wípé ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí, ẹ ó rí i pé apá kejì rẹ̀ ń bọ̀ bá jáde náà ni gbogbo yín ó sì tètè rí i. Kẹ́lẹ́kẹ́lẹ́, kí là ń pè ní kẹ́lẹ́kẹ́lẹ́ náà? Ṣé mọ̀ pé tá a bá lè sọ jáde, tá a bá lè pariwo sá jáde, là ń pè ní nǹkan kẹ́lẹ́kẹ́lẹ́ o. Tá a rárá ń sọ kéékèèké, kí wọ́n ní dí gan tá a máa fi ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, bóyá fẹ́ bá ẹnìkan sọ̀rọ̀ àbí ẹnì kejì tá a sì fẹ́ kí etí kẹta ó gbọ́, là máa rárá máa wí nǹkan kẹ́lẹ́kẹ́lẹ́ o fúnra wa. Ẹ̀wọ̀n jà gbàgbé pé Àpáta TV àti àwọn sinimá kọ̀ọ̀kan ti ń jáde, a fẹ́ mọ̀ọ́mọ̀ jẹ́ kí ìdílé wa ó tòrò. Ìdílé yìí tá a fi ń sọ̀rọ̀ lórí ìdílé lọ́kọláya lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Kódà àwọn sinimá kan ti jáde sẹ́yìn tó yẹ pé wọ́n sọ̀rọ̀ lórí lọ́kọláya. Ilé yìí náà tún sọ̀rọ̀ lórí lọ́kọláya o, débi pé àwọn méjèèjì wọ́n ń lò gbé ayé wọn, wọ́n sì ń lò bó ti tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n kí wá ló dé nígbà tó yẹ pé ìfẹ́ ń bẹ láàrin wọn tí wọ́n sì ń lò gba ìfẹ́ wọn, kí ló dé gangan tó fi dàbí èyí pé kẹ́lẹ́kẹ́lẹ́ fẹ́ wọ àárín wọn o, tí wọn ò fẹ́ kí etí míì gbọ́. Ẹ má jà gbàgbé pé àwọn etí kan ń bẹ tó yẹ pé tó bá gbọ́ sí ìfẹ́, wọn á máa da ìfẹ́ rú. Ìdílé tó yẹ pé àwọn èèyàn fífẹ́ sọ ọ̀rọ̀ ìfẹ́ wọn létí ẹnìkankan, wọ́n máa ń gbà pé káwọn olè máa sọ létí ara wọn ó ní ìtumọ̀ ju káwọn máa sọ létí àwọn míì lọ. Àwọn èèyàn ti ba ìfẹ́ jẹ́ lọ́pọ̀lọpọ̀ o, kódà kò jẹ́ káwọn èèyàn fẹ́ gbara wọn gbọ́ mọ́ o, torí wípé ìgbàgbọ́ ènìyàn ń gbà míì wọ́n máa ń padà fi ń ba ìfẹ́ jẹ́ fún olúwa ẹni o. Ẹ má jà gbàgbé pé orí ìkànnì yìí àwọn ò ní ṣe tí ò dáa fún yín o, a ò sì ní ṣe tí ẹ fi rí wípé sinimá tẹ́ wò yí ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀, kò ṣeé ṣe láíláí fà bàdà. Ẹ̀yin má wọ̀ọ́rì o, a ó máa fi tó yín létí ń bọ̀ bá ń jáde. Kẹ́lẹ́kẹ́lẹ́ tún lè léyìí o, ó tó ti jáde nù, apá kejì ẹ̀ náà sì tún ti ń bọ̀. Ẹ̀yin tí a bá fèsì ti fẹ́ wo apá kejì kẹ́lẹ́kẹ́lẹ́, ẹ má jà gbàgbé pé tá a bá subscribe sórí channel yìí, tá a sì like fídíò tá à ń wò lọ́wọ́ ẹ̀, òun yóò fún wa ní àǹfààní láti tètè rí o nígbà tí apá kejì rẹ̀ bá jáde. Kẹ́lẹ́kẹ́lẹ́ o, kẹ́lẹ́kẹ́lẹ́ mọ̀ rẹ́ o, ta wá lẹni àkọ́kọ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ rí kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà tí apá kejì rẹ̀ bá jáde. Tó bá pé ẹ̀yin lẹ tètè fẹ́ rí, ẹ náà tètè subscribe sórí channel yìí o, ẹ like fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí, kẹ́ ẹ sì rí wípé ẹ sọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ. Kẹ́lẹ́kẹ́lẹ́ tún rè o, ẹ náà kúkú ti máa wò pé lórí ìkànnì yìí a ò ní fún yín láwọn sinimá tẹ́ ẹ̀ ní rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀, àwọn sinimá tẹ́ mọ̀ rẹ́ kọ̀ọ̀kan lá máa fún yín ní gbogbo ìgbà. Ẹ bá ṣe ń rẹ́ kọ̀ọ̀kan, inú tiwa náà máa dùn, torí wípé tẹ́ bá ti rí nǹkan 2 sí 3 kọ́, yóò máa jẹ́ kí tàwa náà dùn wípé ẹ̀ ń gbòòrò ẹ̀ sì ń dàgbà sí i, torí wípé bẹ́ẹ̀ bá ṣe ń dàgbà sí i nínú ọgbọ́n, bẹ́ẹ̀ náà ni yóò mọ̀ pé àwa náà, torí wípé tí orílẹ̀-èdè bá dàgbà nínú ọgbọ́n, yóò jẹ́ kí gbogbo ò rọrùn, yóò sì dáa láàrin gbogbo wa. Kẹ́lẹ́kẹ́lẹ́ rèé, kẹ́lẹ́kẹ́lẹ́ là ń sọ fúnra wa yìí. Ẹ dákun ẹ já tètè lọ wo apá àkọ́kọ́, ó ń jà rìnrìn lórí àpáta lọ́wọ́ o, ṣùgbọ́n téèyàn bá ti wo apá àkọ́kọ́, ẹ tètè lọ nísinsìnyí, ẹ lọ wo apá àkọ́kọ́ lórí ìkànnì Àpáta. Apá kejì náà ti tètè fẹ́ jáde o, tẹ́ bá tètè fẹ́ jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ̀ rí apá kejì. Kódà tẹ́ bá ti ń tẹ̀lé wa lórí ìkànnì yìí, bá ti ń jáde báyìí láti tètè sọ fún yín pé kẹ́lẹ́kẹ́lẹ́ apá kejì náà ti jáde o, ẹ tètè lọ wò ó. Báyìí pé yẹn wá ti tẹ̀lé wa, tẹ́ sì fẹ́ bá wa dọ̀rẹ́ dáadáa, tẹ́yìn bá ti subscribe sórí channel yìí, yóò tọ́ fún wa pé ẹ náà fẹ́ bá wa dọ̀rẹ́, torí pé tẹ́ bá ń bá wa dọ̀rẹ́, a ó tètè máa sọ fún yín nígbà tí sinimá kankan bá jáde o, àbó míì tẹ́ bá wá ń bá wa dọ̀rẹ́, ilé gan yóò di ọ̀rẹ́ láàrin àwa méjèèjì pé ẹ̀yin náà tètè fẹ́ máa rí àwọn sinimá aládùn tí ó máa kọ́ yín lẹ́kọ̀ọ́, tẹ́ sì máa rí òye àti ọgbọ́n kọ́ ń bẹ̀. Ẹ má jà gbàgbé pé àwọn ò ní fún yín ní tí ò dá o, èyí tó dáa jùlọ làwọn mọ̀ wá sí ojú ìwòran yín. Kẹ́lẹ́kẹ́lẹ́ tún rèé o, ẹnikẹ́ni tó bá tètè fẹ́ wò ó, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí, jẹ́ ká like fídíò tá à ń wò lọ́wọ́ yìí o, ká sì rí dájú wípé a sọ fún gbogbo èèyàn pé kẹ́lẹ́kẹ́lẹ́ ti ń lọ lórí àtẹ́gùn. Kẹ́lẹ́kẹ́lẹ́ láyé o, ẹ jẹ́ ara máa ṣayé kẹ́lẹ́kẹ́lẹ́, láti ara máa yọjà yìí o. Má jẹ́ kí àwọn tí ó bàràn rẹ jẹ́ kí wọ́n máa gbọ́ sọ̀rọ̀ tó ń sọ, torí pé àwọn kan bẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ bàfẹ́ rẹ jẹ́ ni o. Ọ̀dà náà kò ní jù báyìí lọ, àtún pàdé nígbà míì lágbára Ọlọ́run, torí pé ayọ̀ tá a ń fi yín sí náà látún pàdé yín léyìí tí ń bọ̀ láṣẹ Ọlọ́run. Ẹ máa tẹ̀lé wa o, ẹ sì máa gbádùn wa ní gbogbo ìgbà.